A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àrígbámú ìròyìn àkọ́kọ́ la rí nínú ìwé ìròyìn Punch. Ilé-ẹjọ́ gíga sọ kùbákùgbé ọ̀rọ̀ sí ààrẹ ọ̀gágun-fẹ̀yìntì Muhammadu Buhari lánàá lórí kíkọ etí ikún sí ìdájọ́ ìṣáájú wípé kí owó náírà àtijọ́ àti tuntun sì di níná papọ̀ títí di ìgbà tí wọn yóò parí ìgbẹ́jọ́ tí àwọn ìpínlẹ̀ méje pè lórí ọ̀rọ̀ owó náà. Nínú ìgbìmọ̀ ẹlẹ́ni méje tí ilé-ẹjọ́ náà gbé kalẹ̀ ni adájọ́ Emmanuel Agim ti sọ wípé Buhari tàpá sí àgbékalẹ̀ àti ìlànà òfin orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí breach of constitution pẹ̀lú ọ̀nà tí ó fi ṣe àtúnṣe owó náírà. Ilé-ẹjọ́ náà wá pàṣẹ wípé kí owó àtijọ́ ọ̀hún àti owó tuntun di níná papọ̀ títí di ìparí ọdún tí a wà yìí. Lẹ́yìn tí ilé-ẹjọ́ gíga ti pàṣẹ kí wọ́n dá owó àtijọ́ padà títí di ìparí ọdún yìí ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) pé gómìnà báǹkì àgbà Central Bank of Nigeria ọ̀gbẹ́ni Godwin Emefiele àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Attorney General of the Federation ọ̀gbẹ́ni Abubakar Malami láti tètè kọ̀wé fi ipò wọn sílẹ̀ látàrí ìwà ìbìkítà, ìwà aláìláàánú tí wọ́n gùn lé lórí ọ̀rọ̀ àtúnṣe owó náírà. Agbẹnusọ fún ilé ìgbìmọ̀ asòfin Fẹ́mi Gbàjàbíàmílà wá gbé òṣùbà fún ilé-ẹjọ́ gíga látàrí pé ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ àtúnṣe owó náírà náà tako ìlànà tí a fi ṣẹ̀dá CBN. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìjẹta ti ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòṣe ti sẹ́ àhesọ ọ̀rọ̀ wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Ó ní òun kò kúrò nínú ẹgbẹ́ ọ̀hún, òun kàn yẹ̀bá díẹ̀ lára ẹgbẹ́ ọ̀hún ni láti lè ní àǹfààní àti sọ òótọ́ ọ̀rọ̀ sí agbára láì ní ti òṣèlú nínú. Ọjọ́rú tí ó kọjá yìí ni a gbọ́ wípé Fáyòṣe fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ nígbà tí wọ́n gbà á lálejò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise. Ó tẹ̀síwájú wípé àgbàlagbà ni òun sì gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí adarí lórílẹ̀-èdè. Lẹ́yìn náà ni àtẹ̀jáde tí Fáyòṣe fúnra rẹ̀ bu ọwọ́ lù tẹ àwọn oníròyìn lọ́wọ́ lánàá ní ìlú Adó-Èkìtì. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé àwọn èèyàn ṣì òun gbọ́ ni àti wípé títí láéláé ni òun yóò fi wà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP. Òun kàn yẹ̀bá díẹ̀ láti lè ní àǹfààní àti sọ òótọ́ ọ̀rọ̀ sí agbára láìní ti òṣèlú nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ènìyàn 12 ni a gbọ́ wípé ó jóná túútúú níbi ìjàmbá iná tó ṣẹ́yọ lówùúrọ̀ àná ní agbègbè Obio sí Apọ̀ ní ìpínlẹ̀ Rivers. Ìjàmbá náà ṣẹlẹ̀ ní bíi aago 2 òru nígbà tí àwọn kan lọ fọ́ àgbá epo tí ó wà ní abúlé Rúmúèpè. Ìdúgbàmù iná náà ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ti wa epo rọ̀bì náà tán tí wọ́n sì fẹ́ kọjá lọ sí agbègbè mìíràn fún fífọ epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.